a bá ti gbéra láti Benin Republic a máa gbóná yọ tukutukutukutukutukutuku ẹ̀ ń dáùtì Ìgbòho àbí mo sọ fún yín pé Ìgbòho ní kẹ́ lọ máa múra rally tó ń bọ̀ yìí àti ń download ẹ̀ nísìn mo wà ní meeting kan lánàá kábíyèsí Elédùmarè ẹ rò pé mi máa fi gbóná sọ ni ẹ fi mọ gbogbo tó ń lọ ẹ kàn jókòó náà ni ẹ máa fi fake account wò èmi ni mò ń sọ̀rọ̀ agbẹnusọ Ìgbòho kò tilẹ̀ lómìn bàbá Akíntayé fẹ́ yẹ ẹ lọ 2023 kankan ọdún yìí gbogbo ẹ máa pín pátápátá ẹ lọ fọkàn balẹ̀ ó ń bọ̀ ní ẹnájì tó wà lára mi mọ́ ẹ mọ̀ tó wọ́n jáde lánàá mo sùn dáadáa nígbà tó ibi tó ètò pa ń tọ́ fi àwọn ọlọ́ba àwọn àkọ́kọ́ kí n jẹun àrórun sùn èmi lẹ́fí máa wà lẹ́fí máa mo sọ fún yín pé Yorùbá máa pín wọ́n ń ṣeré ni wọ́n mọ̀ pa ń bọ̀ mo sọ fún yín pé federal government mọ̀ pé Ìgbòho ń bọ̀ tẹ́yìn ò bá mọ̀ federal government mọ̀ pé Ìgbòho ò ní sọ pé òun ń bọ̀ kó má wà ẹ lọ bèrè tí ẹ lọ ẹ̀yin tẹ́ bá mọ̀ bá. Every time I dance